Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi yìí ibi tí mo ti ń ṣàlàyé calculus ní ìṣẹ́jú 5 ní èdè Yorùbá. Dákun tó o bá tíì subscribe sí channel mi, mo bẹ̀ ọ́ pé kó o bá mi click lórí subscribe kó o dẹ̀ sọ fún àwọn èèyàn rẹ. Lónìí pẹ̀lú ògo Ọlọ́run màá tẹ̀síwájú lórí differentiation ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn standard derivative. Ṣùgbọ́n kí n tó lọ, má gbàgbé àwọn tá a ṣe ní ibi fídíò tó kọjá tí mo sì ṣàlàyé pé a lè ní first order derivative which is dy dx, a lè ní second order derivative dy squared dx squared, third order derivative àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má tún gbàgbé pé tí mo sọ òhun ni pé tá a bá ní y wá pé ó jẹ́ x raised power n, then my derivative mo ní yóò máa jẹ́ nx n minus 1. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n tún fún wa ní ìbéèrè kan ká sáré ṣe é síwájú ká tó tẹ̀síwájú. Òhun náà ni pé kí ni find the second order derivative of y equals to 3x squared plus 5x plus 3 at point x is equal to 2. Bó o láṣẹ ṣe é ká pé wọ́n fún wa nírú ìbéèrè yìí, ẹ rí i pé bá a ṣe ṣe talákọ̀ọ́kọ́ pé ká find the second order derivative òun lè mọ́ le torí a mọ̀ pé a kàn differentiate function lẹ́ẹ̀mejì ni. Bó o ní ó ṣe jẹ́ ká pé wọ́n sọ fún wa pé ká find ẹ̀ ní particular point gẹ́gẹ́ bí èyí tí wọ́n fún wa níbí báyìí pé ká ṣe é nígbà tí x bá jẹ́ 2. Ohun tó kọ́kọ́ ṣe òhun náà ni pé kó find the second derivative rẹ. Ṣùgbọ́n kó tó find the second derivative rẹ, o ò lè find ẹ̀ àyàfi kó kọ́kọ́ mọ first derivative. Bó o ló ṣe ṣe é? Don't forget your first derivative which is y prime, it will be what? D dx 3x squared plus 5x plus 3. Tó bá lo linearity property rẹ, tó dẹ̀ fi gbé tó fún àwọn terms yẹn lẹ́yọkọ̀ọ̀kan, ó rí i pé ohun tó kù tó ní ni d dx 3x squared plus d dx 5x plus 3 d dx of 3. Tó bá ń ṣe é lẹ́yọkọ̀ọ̀kan pẹ̀lú ohun tí mo sọ ní ṣáájú, ó rí i pé eléyìí ó máa fún wa ní 6x. Tó bá fi index rẹ multiply rẹ̀ tó dẹ̀ yọ 1 kúrò láti fi get index titun, then plus má gbàgbé ohun tí mo sọ lẹ́ẹ̀kan pé tá a bá ní cx mi, tí n bá wá differentiate ẹ̀ tó bá fi lè jẹ́ pé c jẹ́ constant, ó mean pé ohun tí yóò máa ṣẹ́kù òhun ni kí ni o? C lásán. Ó mean pé eléyìí ó kù 5. Ẹ dẹ̀ má gbàgbé kí ni mo pe derivative of constant, òhun máa jẹ́ 0. Má gbàgbé derivative of constant irrespective of that constant bó ṣe wù kó jẹ́ tó, bó ṣe wù kó pọ̀ tó, tó bá differentiate constant ni tó dá dúró, number tó dá dúró fúnra rẹ̀ tí ò ní variable nínú. Tó bá ti differentiate ẹ̀ 0 ni ó máa fún wa. Torí ẹ̀ la fi get 0 níbí báyìí. A ti parí ìpele alákọ̀ọ́kọ́ nìyẹn. Ìpele ẹlẹ́ẹ̀kejì wọ́n ní derivative alákọ̀ọ́kọ́ leléyìí. Ẹ já find the second order derivative. Òhun ni pé n tá a ti ṣe tẹ́lẹ̀ ká differentiate ẹ̀, yóò máa fún wa ní 6. Yóò máa fún wa ní 6. A lè má lè rí 2 fi pamọ́ níbí báyìí. Ká pé irú ìbéèrè tán fún wa, ká pé wọ́n fún wa ní 3x raised power 3 plus 3x squared níbí báyìí. Ó rí i pé tẹ́lẹ̀ bá jẹ́ raised power 3, tẹ́lẹ̀ bá jẹ́ squared. Ohun tó ṣe ni pé tó bá fi pín fún ọ lẹ́yọkọ̀ọ̀kan, eléyìí ó máa fún mi ní 9x squared àbí? Plus 5x plus 10x plus 0. Ó mean pé n tá ní nínú eléyìí òhun ni kí ni o? Òhun ni 5x, we have 9x squared plus 10x. Tá a bá nírú eléyìí tó jẹ́ pé òhun ni first order derivative fún wa, tó jẹ́ pé òhun ni first order derivative fún wa, second order derivative ń tọ́ka sí pé n tá a get tẹ́lẹ̀ un ká tó differentiate ẹ̀, eléyìí ó máa wá fún mi ní kí ni o? 18x plus 10 which is our second order derivative. Ṣùgbọ́n ìbéèrè wa n tó ń sọ fún wa ni pé kí ni o? Ká find the second order derivative at point
x is equal to 2. Ìtumọ̀ tí wọ́n sọ fún wa ni pé nínú second order derivative wa eléyìí tá a get ó ti ń ṣe eléyìí, so ohun tí wọ́n sọ pé ní ibi tá a bá ti rí x níbẹ̀ ká fi 2 sí pẹ̀lú tí mo ṣàlàyé nínú function nínú fídíò tó kọjá. Ó mean pé y prime prime at point x is equal to 2 o lè kọ báyìí, òun ni pé ibi tí n bá ti rí x kí ni màá mọ fi sí o, màá máa fi 2 sí, ó máa jẹ́ plus 10. So eléyìí ó mọ fún wa ní 36 plus 10 which is equal to 46. Eléyìí ni so tó bá ní kó find the derivative ẹ irrespective order tí ó bá kó jẹ́, so ní point kan ó ní pé tó bá ti differentiate ẹ̀ tán wàá wá gbé sí kí ni o, wàá gbé value x yẹn wàá gbé sínú derivative rẹ. Ṣùgbọ́n nísìnyí báyìí fẹ́ ká lọ sínú standard derivative ká mọ àwọn kọ̀ọ̀kan nínú àwọn standard derivative wa because a mọ lò wọ́n nínú àwọn fídíò tó ń bọ̀. A ti mọ mẹ́ta níbẹ̀, so ẹ jẹ́ rán wa létí tá a bá ti gbàgbé ní pé tá a bá ní y wa f prime of x wa tó tún jẹ́ pé òun náà ní y prime tóun náà sì tún ní dy dx derivative differential coefficient àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní pé alákọ̀ọ́kọ́ tí bá ní x raised power n ẹ má gbàgbé kí ni ó mọ jẹ́, ó ní ns ká multiply index wa by x wa ká wá yọ 1 kúrò nínú index yẹn láti fi get index titun. So ẹlẹ́ẹ̀kejì tó bá rántí nínú tí mo ṣàlàyé síwájú òun ni pé tó bá ní ax rẹ, so tí a rẹ tó lè jẹ́ constant tó jẹ́ pé variable x nìkan ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ni mo ní yóò mọ jẹ́ o, mo ní yóò mọ jẹ́ a. Mo gbàgbé irrespect tó bá ní 1000x ó mean pé derivative of 1000x will be what? 1000. Ẹlẹ́ẹ̀kẹta tẹ́ bá gbàgbé eléyìí tí mo ti sọ tẹ́lẹ̀, ó ní pé tá a bá ní c derivative of constant, derivative of constant is equal to 0 even if yourself tó bá di constant, so derivative rẹ tá a bá take derivative rẹ 0 ló mọ jẹ́. Then nínú eléyìí tí mo fẹ́ fi kún ó ní pé tá a bá ní derivative of e raised power s má dàra rẹ láàmú, e raised power s náà ni ó mọ fún wa. Tá a bá tún wá ní e raised power as in general, so tí a wá tó lọ jọ constant, so ohun tó kọ́kọ́ ṣe ni pé ọkọ̀ differentiate tòkè kó tó differentiate gbogbo wọn pátá. Má dẹ̀ gbàgbé pé derivative tòkè òun ni kí ni o, òun ni a, so then tó bá lo gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú tí mo ṣàlàyé sókè, so eléyìí ó mọ fún wa ní e raised power as. Wọ́n mọ ṣàlàyé bó ṣe lè ṣe eléyìí lẹ́lẹ́kùnrẹ́rẹ́ tá a bá dé inú function of function. So ìmíì ohun tí mo fẹ́ kó kíyèsí òun ni pé tó bá ní ln x, so derivative ln x òun ni ó mọ fún wa ní kí ni o, ó mọ fún wa ní 1/x. So ohun tí mo tún fẹ́ kó rántí òun ni pé tá a bá ní sin x, so derivative of sin x yóò mọ fún ọ ní cos x, yóò mọ fún ọ ní cos x. So in general tó bá ní sin as pẹ̀lú tí mo ṣe síwájú kí lòun náà jẹ́ o, ó mean pé ọkọ̀ differentiate eléyìí, so yóò fún ọ ní a tó ní cos as. Wọ́n mọ ṣàlàyé bí eléyìí ṣe jẹ́ nígbà tá a bá dé fídíò eléyìí tó ń bọ̀ síwájú, bẹ́ẹ̀ ká mọ̀ ọ́ lọ́wọ́ pàápàá jùlọ àwa tá a fẹ́ ṣe jamb wọ́n bá fún wa nírú ìbéèrè yìí pé sin 5s kò nídìí kó dára rẹ láàmú, ó mean pé tó kọ́kọ́ ṣe ni pé ọkọ̀ differentiate function eléyìí, so tó wọ́n fún ọ ní 5 kó tó lo gbogbo ẹ̀. Má dẹ̀ gbàgbé pé derivative sin òun ni kí ni o, òun ni cos, yóò fún ọ ní cos 5s. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni cos x, derivative of cos x òun ò ní jẹ́ sin o ṣùgbọ́n yóò mọ jẹ́ kí ni minus sin x, dákun má gbàgbé yóò mọ fún ẹ ní minus sin x. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni cos as tí a rẹ bá jẹ́ constant òun náà mọ jẹ́ minus a cos as. Wọ́n mọ ṣàlàyé bó ṣe jẹ́ bẹ́ẹ̀ nínú fídíò tó ń bọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ní tan x, derivative of tan x is sec square s, so tí tan ax in general so lè sọ yóò mọ jẹ́ a sec square ax. So má gbàgbé dákun bá mi dì mọ́wọ́, a mọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn fídíò tó ń bọ̀. A tún ní sin s, derivative of sin s is cos s, hyperbolic function, so sin ax yóò mọ fún wa ní kí ni o, cos as. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá a bá ní cos s kí ló wọ́n mọ jẹ́, òun ò ní jẹ́ minus cos bíi ti cos o, but yóò mọ jẹ́ kí ni o, sin x. So ti yé, so tó bá tún wá ní in general tó bá ní cos ax, cos ax then yóò mọ fún ẹ ní kí ni o, a sin as. So níbí báyìí mo ládúró sí nínú fídíò yìí, gbogbo ohun tí mo ti sọ yìí mò ń gbìyànjú láti kọ wọ́n sọ́wọ́ kó dẹ̀ má gbàgbé.
nínú àwọn fídíò tó ń bọ̀ màá máa ṣàlàyé bá ṣe máa lo ọ̀kọ̀ọ̀kan nínú wọn. Ǹjẹ́ tó bá gbádùn fídíò yìí dákun bá mi tẹ subscribe button kó dẹ̀ bá mi like ẹ̀ kó sọ fún àwọn akẹgbẹ́ rẹ náà káwọn náà ṣe bẹ́ẹ̀. Mo tún ti ṣe àwọn fídíò lóríṣiríṣi ní Yorùbá, bá mi lọ sí channel mi kó wo àwọn eléyìí tí o lérò pé yóò lò ńbẹ̀. Títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣeun, ó dàbọ̀.